Tọ́ ẹ̀yin ènìyàn mi ẹ kálẹ́ o mo kí wa níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Lórí program tá mú wá lánàá arákùnrin tó fi mọ́tò pààyàn tó fi mọ́tò pa àwọn méjì ní tá gbé wá lánàá tí Oríyọmí Àmsátù tán ṣe òun náà ni mo mú wá another nǹkan míì títí bẹ́ ó títí lálẹ́ hù. Màá fẹ́ kẹ́ farabalẹ̀ kí ẹ gbé kẹ́ farabalẹ̀ kẹ́ wo fọ́nrán yìí tá fẹ́ mú wá. Wọ́n ti gbé mi dé o. Ta ló pa Jamiu Ishola? Ó ga nǹkan ń bẹ o ọmọ Yorùbá nǹkan ń bẹ àfikún náà kó máa ṣọ́ wa. Ìkan lára àwọn akọni wa kan náà ti pa lẹ́ni sí sáàdì Redeem jagunjagun ni wọ́n gbé ṣọ̀pù wọn mú balẹ̀ láwọn Fúlàní wọ́n ti ń lérí wọ́n náà sọ pé kán join ní politics pé ẹ lọ ń ṣe Yorùbá nation. Eléyìí tá mú wá mo fẹ́ kẹ́ wá wò ta ló pa Jamiu Ishola. Bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe kún yẹnẹyẹnẹ gbogbo ẹlẹ́rìí nínú fọ́nrán yìí ọpẹ́lọpẹ́ àṣírí tó tú gbogbo ẹ̀yin amú àṣekà àṣírí yín ò ní bò lágbára àṣẹlẹ́dùà. Ẹ̀yin ènìyàn mi ẹ má jẹ́ ká fàágùn jù mo fẹ́ kẹ́ jẹ́ ká lọ sọ́hùn kẹ́ jẹ́ ká lọ wò ẹ bá wa share ètò yìí káàkiri ẹ bá wa share lógúnlógún ẹ share lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bá wa fi ṣe alátagbà kó ta gbangba kárí ilé a máa mú wá fún yín lọ́kọ̀ọ̀kan ìjèjì ni gbogbo àwọn aṣebíṣekà àṣírí yín ò ní bò níbikíbi tí ẹ bá pamọ́ sí gbogbo ẹ̀yin apamọ́ sínú òkùnkùn máa tafà sínú mọ́lẹ̀ àfitọ́ dúdú sínú máa tó funfun jáde níbikíbi tí ẹ bá wà lórí ilẹ̀ èèpẹ̀ tẹ́ sọ pé àwọn ìran mi ò ní rí wọn ò ní ráyé gbé àṣírí yín ò ní bò ní agbára àṣelédùà àṣírí yín ò ní bò bẹ́ẹ̀ ni ẹ̀yin ènìyàn ẹ má jẹ́ ká fàágùn jù ẹ jẹ́ ká lọ sí òkè lọ́run ẹ jẹ́ ká lọ gbọ́ gbogbo bí ó ṣe ṣẹlẹ̀ bó ṣe jẹ́ nìyẹn o subscribe to the YouTube channel. Thank you. Oríyọmí Àmsátù bàbá mi dáadáa ẹgbọ́n sókè. Thank you. Update lórí ọ̀rọ̀ àná ọ̀rọ̀ ọmọkùnrin tí wọ́n pa ọ̀rọ̀ ọmọkùnrin tí ó fi mọ́tò ọ̀rọ̀ bàbá tó fi mọ́tò pa èèyàn méjì ṣùgbọ́n tí ó tún ń sùn nílé rẹ̀ báyìí látàrí pé charge tó yẹ kí wọ́n fi gbé kọ́ ni wọ́n fi gbé ó ní mo kọ́kọ́ fẹ́ mú wá sí etí gbọ̀nyìn láàárọ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ìmí tún wọ̀ o charge àná yẹn ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà ní tí èmi àti PPRO ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ Mr. Osifeso Adéwálé pípa tí mo sọ̀rọ̀ náà mọ́lọ́mọlúàbí ni mo rò pé commissioner of police tó dé ìpínlẹ̀ Ọ̀yọ́ ń sìn èèyàn dáadáa ni wọ́n bàbá tó lọ́njẹ́ òní náà èèyàn dáadáa làwọn náà o èyí tó dé iná èèyàn dáadáa ni wọ́n jọ mí lójú gan nítorí pé bí ètò yẹn ti jáde ni wọ́n ti ṣèpàdé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé kódà níbi tí Òsínfẹ̀sọ ṣe dé ó ní tó bá ti di àárọ̀ Monday kí n kó gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn tí wọ́n pa èèyàn wọn láti wá pàdé ọ̀gá ọlọ́pàá ní Ìyágànkù ó sì ń fọwọ́ gbáyà fún mi pé ẹni tó pa àwọn ọmọ yẹn yóò lọ sílé ẹjọ́ níbi tá a ti jọ ń sọ̀rọ̀ ẹni tó pa àwọn ọmọ yẹn òun náà ó ti pààyàn ẹ̀sùn tó yẹ kí wọ́n fi gbé wọ́n sì fi gbé kí n má bínú kí n fọkàn balẹ̀ kí n dẹ̀rọ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pé àní ò sí o iléeṣẹ́ ọlọ́pàá ò sí fún nǹkan kan ìdájọ́ òdodo òun làwọn ó ṣe fún di èyí ẹ̀yin èèyàn wa tí ẹ bá wa gbọ́ ten spread ẹ̀ update lẹ́gbọ́ yẹn Òsínfẹ̀sọ tí ṣe PPRO ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn lọ́gàálọ́gàá ọlọ́pàá wọ́n ti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ mọ́gàjí tí wọ́n lọ́ fọkọ̀ pààyàn tó sì sọ pé bígun bá jẹbọ àjẹgbé ni bálá kàkàràmọ́gbó bá jẹbọ kò sẹ́ni tí ó bi léèrè ìyẹn náà ló tún wá sopọ̀ mọ́ èyí tí mo fẹ́ ṣe yìí kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Èkó àtẹ̀yìn ọlọ́pàá nípínlẹ̀ Èkó tọ́rọ̀ ibà wà ní ọwọ́ yín ní ìmọ̀ cháàjì yẹn tí wọ́n fi gbé ọkùnrin yìí ní ìmọ̀ cháàjì yẹn wọ́n tún ti mú another charge wá
wọ́n tún ti mú another charge wá tí ẹjọ́ yẹn náà sì ti wà nílé ẹjọ́. Àwọn nǹkan tá à ń ṣe yìí a question ẹ̀ka ètò ìdájọ́ o, bẹ́ẹ̀ sì ni a ṣe nǹkan kan láti jeopardize ìdájọ́ òdodo, but à ń wo bí wọ́n ṣe yan ẹ̀ka ètò ìdájọ́ jẹ, nítorí pé adájọ́ ò ní dá ẹjọ́ kankan tí ó tayọ tí wọ́n bá gbé wáwájú rẹ̀. Bí adájọ́ ṣe lè wà kó wà emotional tó, kódà kádájọ́ rí i pé wọ́n pààyàn lójú òun báyìí, ìwé tí wọ́n bá gbé déwájú adájọ́ tí wọ́n bá kàn sọ pé ẹni tí wọ́n ló pààyàn yẹn o, èèyàn yẹn kàn ṣubú ni, ẹni tí wọ́n ló pààyàn yẹn ó fẹ́ gbé dìde ni, kó sojú adájọ́ ni wọ́n fi pa. Adájọ́ ò lágbára kankan lábẹ́ òfin láti ṣèdájọ́ tayọ charge tí wọ́n bá gbé síwájú ẹ̀. Ló fi jẹ́ pé nígbà míì tí adájọ́ bá fẹ́ dá ẹjọ́ tí charge yẹn tí ò lọ pẹ̀lú ẹjọ́ tó wà nílẹ̀ tó sì yí adájọ́ á mọ̀ pé kí wọ́n tún charge yẹn wò dáadáa, tàbí kí ẹni tó jẹ́ agbẹjọ́rò ẹni tí wọ́n fìyà jẹ kó takú kó dẹ̀ lọ gbé ẹjọ́ mi dìde, tàbí kí iléeṣẹ́ ọlọ́pàá àwọn tó jọ̀gá wọn kí wọ́n ṣẹ̀ṣẹ̀ fojú tó yẹ kí wọ́n fi wò kí wọ́n wá substitute charge. Additional charge máa ń wà, wọ́n máa ń substitute charge torí wọ́n ṣe bẹ́ẹ̀ fáwa náà rí. Ẹ wá jẹ́ gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí lẹ́nu ìyàwó ẹni tí wọ́n pa, kán sọ fún wa nípa ẹ̀. Èyí tá à ń ṣe yìí lẹ́ẹ̀kan sí i kò ní ṣe pẹ̀lú pé à ń question ilé ẹjọ́ o. Oníròyìn ni wá, amòfin tó gbé wa, amòfin tó dè wá. A dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ tó bá ti wà nílé ẹjọ́ oníròyìn ò gbọ́dọ̀ máa sọ, ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá wà nílé ẹjọ́ tá a rí pé wọ́n ń tan ilé ẹjọ́ jẹ, oníròyìn lè fún wa ní report pé ẹjọ́ yẹn o, ibi tí wọ́n bá dé nìyí o, ní tó kù nìyí o, ṣùgbọ́n o kí wọ́n tó lọ ilé ẹjọ́ o, kí àwọn iléeṣẹ́ ọlọ́pàá bá wa bójú wo bí o, nítorí pé tí wọ́n gbé lọ ilé ẹjọ́ ó yàtọ̀ sí tó wà nílẹ̀. Ó sì máa ń ṣẹlẹ̀ ní àwọn orílẹ̀-èdè kan tí wọ́n bá gba èèyàn síṣẹ́ ọlọ́pàá, àwọn fámìlì wọn ò ṣe pàtí, inú wọn ó dùn, wọn ò ṣe get together, torí pé iṣẹ́ téèyàn fi, iṣẹ́ ìyanràn, iṣẹ́ ìyangàn, iṣẹ́ ọmọlúàbí ni iṣẹ́ ọlọ́pàá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè yẹn ló wá jẹ́ pé tírénì tí àwọn ọlọ́pàá Nàìjíríà ní, they are more professional ju àwọn orílẹ̀-èdè yẹn lọ. Pọ̀ nítorí àwọn ẹni ibi tí ń bẹnu iṣẹ́ ọlọ́pàá tó fẹ́ bà iṣẹ́ ọlọ́pàá jẹ́. Èmi Oríyọmí Òkìkí ọmọ Musa, I'm a broadcaster. Gbogbo iṣẹ́ ló ní kàńdá tí wọ́n máa bà nǹkan jẹ́, ṣùgbọ́n tí mo bá rí ẹni tó fẹ́ bà iṣẹ́ ètè mi ṣe jẹ́ tí mo fi yanràn, tí mo bá rẹ tó fẹ́ bàjẹ́ tí mo wá rí tọ́lọ́pàá mú àbí òfin mú, òfin fìyà jẹ kó fẹ́ bà iṣẹ́ yẹn jẹ́, kàkà kí n sọ òfin tó mú di ọ̀tá mi, kí n sọ àwọn tó ń bú ẹni yẹn di ọ̀tá mi, ńṣe ni màá sọ àwọn yẹn di ọ̀rẹ́ mi torí pé ẹni yẹn ń fọ iṣẹ́ mi mọ́ ni. Kò mí pé gbogbo ọlọ́pàá là ń bá wí, kò mí pé gbogbo ọlọ́pàá là ń bú, ṣùgbọ́n àwọn èèyàn ò mọ̀ wípé kò lè sí ìdájọ́ òdodo. Àìmọye ìdájọ́ òdodo tí ò sí, iléeṣẹ́ ọlọ́pàá ní ti ń bẹ̀rẹ̀, kì í sì ṣe iléeṣẹ́ ọlọ́pàá, àwọn kàńdá tó wà nínú rẹ̀ sí ọlọ́pàá, àwọn ẹni bí tí wọ́n gbowó tí wọ́n mọ̀ kọ lesser charges fún charges tó yẹ kó le, àwọn ni tí wọ́n mọ̀ kọ kìnnìkan suspect tí wọ́n mọ̀ kọ, wọ́n mọ̀ fi traffic gbé manslaughter. Àwọn ni wọ́n ń daṣẹ́ ọlọ́pàá rú, ni wọ́n lọ gbé charges tíntínní lọ síwájú adájọ́ tí wọ́n ní kí magistrate máa dájọ́ criminal. Àwọn náà ń daṣẹ́ ọlọ́pàá rú. So inú àwọn ọlọ́pàá gidi wá ń dùn sórí Yomi Hamzat. Àwọn ọ̀gá ọlọ́pàá látòrí IG, àwọn AIG, àwọn DIG, àwọn IG, DIG, AIGs, àwọn CPs, commissioners, àwọn area commanders, àwọn DCP, ACP, àwọn area commanders, àwọn DPOs tí wọ́n jọmọlúàbí, wọ́n wá dọ̀rẹ́ Oríyọmí Hamzat. I can count thousands of police
that happen to be my best friend now, because they have realized what I am doing. They have understood more than what even the civilian can understand about my job. They have seen that I am trying to bring sanctity into the police force. They have realized that I am not against police, but I am against injustice. They have seen that I am contributing to the society. I am for justice. I'm against injustice. So for that reason, tẹ́ bá rí ọlọ́pàá tó ń bínú lórí nítorí Yomi ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, a jẹ́ pé ara àwọn ọlọ́pàá tí wọ́n ń jẹ nídìí mọ̀dàrú, tí wọ́n ń kọ charges burúkú tẹ̀mí èèyàn ọjọ́ lójú ìní àwọn ọlọ́pàá tó ń ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin ọlọ́pàá tẹ́ ń ṣe dáadáa, àṣeládùá fún yín pé gúnlé ayọ̀. Ẹ̀yin ọlọ́pàá tẹ́ ń ṣèdàkejì tẹ́ bímọ tí wọ́n ń pọmọ ọlọ́mọ, tẹ́ ń gbójú tí ọkàn yín, tẹ́ ń sáré bẹ́ni tó pààyàn yóò ṣe bọ́m̀bẹ̀, tẹ́ ń sáré kí àwọn tí wọ́n pààyàn wọn téèyàn wọn ti kú, tẹ́ ẹ̀ sáré justice, tẹ́ ẹ̀ tún sáré injustice. Ẹ̀yin nu Ọlọ́run, ẹ̀yin lẹ́ ń bínú o, Ọlọ́run ò bínú o, ẹ̀yin lẹ́ ń bínú o, àwọn ọ̀rẹ́ òdodo ò bínú o. Ṣé wá rí bínú ti yín? Ìlérí aláǹgbálẹ̀gbá ògiri ni, kò ju kó dọ̀bálẹ̀ lọ, ẹ padà dọ̀bálẹ̀ fódodo ni. Èyí tá a tún fẹ́ sọ yìí, ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn, ká gbọ́ tó ṣẹlẹ̀, ká jẹ́ ká mọ bẹ́ni tó kú ṣe rí nù ra wọn, ká jẹ́ ká mọ bí wọ́n ṣe mọ̀ pé ẹni tó pa nìyẹn, ká wá wo charges tí wọ́n fi gbé. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ yẹn ọmọ Nàìjíríà, ẹ ṣàánú mi látọ̀ ní 16 ní Fágbénga Ṣólúwẹ̀ tí ń pọkọ mi. Ní pé kó wá wo iṣẹ́, ó wá ní òun lè jáde lọ́jọ́ Sunday yẹn pé òun fẹ́ rest, ó dẹ̀ lọ́jọ́ Monday ó lọ ladies market. Ní gbé mi dé bus stop ṣọ́ọ̀bù mi, ó wá ní òun fẹ́ dọ̀dọ̀ customer tó ń pé o. Mo dẹ̀ pé títí ní nǹkan bíi 12 o'clock nọ́mbà yẹn lè mú àbí ó ti padà sí ibi iṣẹ́ torí tó bá yí dé ṣọ́ọ̀bù ẹ̀ ó máa ń busy. Wẹ́dà lọkọ̀ mi ní mu wo Ishola Jamiu. Àtọ̀ní 16 yẹn láti kò sí ìdààmú yìí. Mo ti pè gbà tó dọ̀ ní 16 yẹn. Èmi àti bọ́dà wọn lọ sí General Hospital àtẹ̀wò pass date ni. A lọ General Hospital wà rí bẹ́ẹ̀. Àwọn ọmọ Ọláòkè hospital mẹ́rin ṣàlàyé alẹ́ ọjọ́ yẹn. Àbá ń bẹ̀. Ìgbà tó yà láti lọ wọ mọ́ṣúárì pé àbó ti kú ní ká lọ wọ mọ́ṣúárì, èmi ò lè wọlé torí bébì ọwọ́ mi. Àwọn bọ̀dá ẹ̀gbọ́n wọn náà tẹ̀lé wọn ní kémi dúró síta. Nígbà tá a ń ṣe wàhálà yẹn náà ṣá ní ẹnu yìí láti lo tracker. Tracker yẹn ló wá di 30 ibi tí wọ́n pọ̀ kọ́ mi sí. Ẹni tó ń bá ṣiṣẹ́ for good 5 years. Fágbénga Ṣólúwẹ̀ òun ló pọ̀ kọ́ mi. Ibẹ̀ láti bá báìkì Jamiu, bàtà tó wọ̀ jáde àti fóònù Jamiu. Kílípù ọmọ mi ló gbé dání ló fi wọ́n ṣẹ́ inú ilé yẹn láti bá ó máa ti kí ilé ẹ̀ṣẹ̀ kó lọ kó tí sanwó oṣù méjì inú ilé yẹn. Níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀? Ògo tọ́lọ́run fún mi náà nìyẹn, kò sóní lọ́wọ́ ìyá mi ti kú, ìyá tiẹ̀ náà ti kú. Ọmọ méjì mo ní lọ́wọ́ 3 months. Mi ọmọ Ìbàdàn ni ọmọ ẹ̀jẹ̀ ṣàánú mẹ́yìn ọmọ Nàìjíríà, àwọn ọlọ́pàá ti fọwọ́ lágbà wá lójú. Wọ́n rí gbogbo evidence tó tún sọ pé suspect ní fa. Àbòkí tó security ilé yẹn nígbà tí tracker detect ilé yẹn mo lọ bá ń bẹ̀ mo di òkú ẹ̀ mú. Mo ní wẹ́ Jamiu, ó ní Jamiu kọ́ ọ̀bọ̀ ìfàdàn kìlà ikọ́ kárí àgọ́. Ẹ̀yin ọmọ Nàìjíríà ṣàánú mi, mo ti fẹ́ bẹ̀rẹ̀. Mi olùrànlọ́wọ́ ìyà ń jẹ mí. Ẹ má jọpọ̀ wọn lágbà mi lójú. Látọ̀ ní 16 mo ti ń dààmú kí pẹ̀lú àwọn ọmọ yìí lọ́wọ́. Láti 16 June lọ ti pa. Àwọn pàǹtí ò fọwọ́ pé Ifá. Ìgbà tá a débẹ̀ wọ́n fi lọ ń jẹun fún Ifá ni. Wọ́n jẹ́ ìjàṣọ fún Ifá. Àwọn mẹ́ta ni wọ́n mú. Àwọn pàǹtí ti fi Ifá bàbá àbókí kalẹ̀. Wọ́n ní tọwọ́ ìyá àgbẹ̀jẹ̀ wọn tọwọ́ permission wọn sọ fún wa ìfọ́ọ̀mù wa. Àmọ́ wọ́n tún lọ bá wọn pé ti gba bribe lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní pé ṣé àborí èèyàn lọ́wọ́ ẹni. Àwọn èèyàn dẹ̀ ń dìde pé pẹ̀lú àdúrà evidence tẹ̀sí ni ṣé kò jẹ́ kẹ́ mọ̀ pé Ifá yìí ló pa Jamiu. Níbo mo ti fẹ́ bẹ̀rẹ̀ ṣàánú. Ẹjọ́ mo fi ní kọ́ bókù ọkọ mi sọ. Nítorí ọjọ́ iwájú àwọn ọmọ mi, mo gbà pé Ifá ti pọkọ mi. Mo fẹ́ rókù ọkọ mi sójú báyìí. Ọjọ́ tún máa fọwọ́ lágbá mi lójú mi ti ní rókù ọkọ mi ni.
ó ti ń bá ṣiṣẹ́ for good 5 years ó tún bá ṣe lẹ̀kùn ká tó ṣe léyà yìí o òun ló pè é Ìfàgbéga ó ti fáwọn ọlọ́pàá lówó nígbà tí kò sẹ́ni bọ́ọ̀dì mi ò ní ìyá mi ò ní bàbá òun lẹ́bi òun ní ẹ̀bà kan tí mo ní wọ́n ti gbà lọ́wọ́ mi gbogbo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ ṣàánú mi owó yọ mi máa gbọ́ ọmọ yìí fún yín mi ò lónìí lọ́wọ́ kò sẹ́ni tó fẹ́ ràn mí lọ́wọ́ mọ́ mọ́mí mi tó yẹ kó tún bá mi gbé orí ẹ̀ pọ̀ mi ò ní ìyá àti tó tún tọ́ mi dàgbà lóko sí kankan lọ́wọ́ wọn kò sẹ́ni bọ́ọ̀dì ẹ ṣàánú mi mo ti fẹ́ bẹ̀rẹ̀ mi ní kankan ẹ dìde ràn lọ́wọ́ fún yẹn mẹ́yẹ kó fi ìyá yìí jẹ mí gbé ọmọ méjì á tún máa bá wa máa sọ fún mi pé àdàbí àdà mo ní àdàbí àdà pẹ̀lú àdúrà evidence láti rí àbókí ìyàtọ̀ ó ní kó bá ṣe fún ètò òun máa sọ̀rọ̀ bọ̀ wọ́n pa tí wọ́n ṣe bí tó ṣe iṣẹ́ tó yẹ kó ṣe tó bá ti wá mú àbòkí dé àbòkí máa ní òun ti gbàgbé kan tó wù sọ lẹ́yìn ìgbà tó bá ti sọ pé nàífà kí Jamiu ìkárí àgò wọn tọ́jú Ifá débi tó fẹ́ jẹ́wọ́ ọjọ́ tá a dé kóòtù àwọn kóòtù sọ pé ibi tó yẹ kó ti jẹ́wọ́ nìyẹn kò jẹ́wọ́ ẹ ṣàánú mi wọn lọ́tẹ̀ bá máa ṣe fún wa ibi tá ti máa mọ̀ pé àwọn ọlọ́pàá náà gbà bọ̀ lọ́jọ́ tó ní ká tún wá kóòtù kí ni ló ní ká wá o nítorí àbòdì àbà wọ́n tún wá dọ́nà bí ó ti fún wọn lówó wọ́n tún wá ní ẹjẹ place àárín yẹn má bínú sá ó tún gbà tí adé bá ti dán yẹn wọ́n ní ká pàdé ní Yaba yẹn very close to Panti so àwọn náà ní ká máa lọ síbẹ̀ yẹn pa wọn bọ̀ lẹ́yìn wa bàtà dé Yaba so àwa débẹ̀ à ń pe àwọn IPO wa pé níbo ní wà Mr Johnson níbo lẹ wà wọ́n ní ẹjọ́ yẹn pé wọ́n tún ti divert Johnson lọ sí magistrate tó wà lóyìnbó ibi òyìnbó ibẹ̀ later inú bí lóyà wa pé kí ló ń ṣẹlẹ̀ so bàtà débẹ̀ yẹn ìjọ yẹn gan in fact ní tó ṣẹlẹ̀ jẹ́ pé ẹran náà pa ni mo ń sọ fún ẹni yẹn pé mo ń sọ fájú pé wáyé tó máa pẹ̀lú ẹni ní suspect ẹni tí wọn náà mọ̀ pé tó pààyàn àrí gbogbo evidence àwọn kan báyẹn ń sọ pé suspect lẹ́nu yìí wọ́n tún wá release bàbá yẹn láì gba permission lọ́wọ́ wa bàbá àbókí yẹn àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà jọ wà ní ogbò in charge kíni yìí bàtà máa débẹ̀ yẹn wọ́n pè mí wọ́n send it wọ́n láwọn ti release bàbá yẹn wọ́n ní bàbá yẹn ò mọ wọ́n kọ̀ mẹ́sẹ̀ bàbá tó yẹ pé nù that same compound ibẹ̀ náà jọ wà sọ̀rọ̀ mi yé sà à ń fẹ́ ìdájọ́ òdodo ìdí nìyẹn inú wa dùn púpọ̀ láti nílé yìí o alájọ òdodo mi o oríṣiríṣi lèmi ti ń rí ọlọ́run kò ní bá yọ yín jẹ́ o ẹni kú kọ́ta yẹ o ẹni kú kọ́ta yẹ o. ẹ má jẹ́ yá yín jẹ́ mi bí aláìjí o ẹ̀yin lẹ́yìn ṣe táwọn aṣíwájú ẹ má yẹ kí dọ̀dọ̀ mi ṣòwò ṣe mi ò lódùn wọn lọ́wọ́ èyí ni mo ní ẹjọ́ aláìjí ẹ ìdájọ́ òdodo àti ikú ibi tí Jamiu bá wà kọ́ bá mi gbé. Wájọ́ ọmọ mi. Bàdágì rẹ̀ lẹ̀ tí wá bàbá. Bàdágì ni mo wọ́n ní ẹni pé ẹni tó pọ́pùlà lọ fún bálẹ̀ mú gan ibù chairman ló gbogbo ìgbà tí wọ́n gbọ́dọ̀ rọ̀ yìí òun ló ṣe méje tí ilé chairman àdúgbò wa òun gbọ́ngàn ló ṣe ilé wẹ́nu sọ̀bọ̀ tí ọmọ kékeré ní but is gifted ó wà gifted àwọn èèyàn mọ̀ dáadáa. Ẹdun ni we are carried away by emotion. A máa spell it out. A máa ka charges yìí. Àwọn tí wọ́n ń gbọ́ wa, wọ́n máa wò bóyá charges yìí ó lọ dáadáa. Nǹkan tí mo kọ́kọ́ fẹ́ clear ni pé kí wọ́n rí èèyàn kó gbébọn lọ́wọ́ báyìí kó yìnbọn pààyàn tí wọ́n bá mú. That person remains suspect until he is declared by the court wípé criminal. So for them to have written suspect, àwọn ọlọ́pàá ò wọ́n ti wrong bẹ́ẹ̀ yẹn. But ibo ni Ifá wà báyìí. Ó wà ní prison Ìkòyí prison. Ìkòyí prison. That was what they told us and we left. So ever since they have money. Ìgbà wo ni next ìdájọ́? 22. Wọ́n ti tẹ August. Okay, wọ́n àdẹ gba béèlì. Wọ́n ti gba béèlì ẹ o. Adájọ́ ẹni kan gba béèlì bọ̀ jọ́ọ̀jì yẹn ò sẹ́ni. No, lọ́yà ní kan gba béèlì. Lọ́yà rẹ̀. But jọ́ọ̀jì yẹn ò gbà. Thank you so much. Ilé ẹjọ́ wo ni? Pàtí òyìnbó Ọ̀bẹ̀lẹ̀fọ̀ Botanical Garden Èbúté Mẹ́ta. Okay. Magistrate court ni?
Okay, the Magistrate Court of Lagos State in the Lagos Magisterial District hold at Yaba, Abi? No, Yeah. it's not Yaba Lagos, hold at Yaba Lagos. Charge number 20. Charge number 2025 ló wà ń bí o. Ó yẹ kó ní nọ́mbà tiẹ̀ kó tó kọ 2025. I don't get. Yeah, in 2025 now. Okay. Commissioner of Police versus Yahya Hassan Ifagbemiga Sofoluwe. Yahya Hassan, 26 years. Ifagbemiga Sofoluwe, 45 years. Count 1. That you, Yahya Hassan, male, Ifagbemiga Sofoluwe, male, and others, still at large, on the 16th day of June 2025 at Topo Idane, Badagry, Lagos, in the Lagos State Magisterial District, this conspire among yourself to commit felony, to wit kidnapping of Jamiu Ishola, male, and stealing, and thereby committed an offence punishable under Section 411 of the Criminal Law of Lagos State of Nigeria, 2015. Count 2. That you, Yahya Hassan, male, Ifagbemiga Sofoluwe, male, on the 16th day June 2025 at Topo Idare Badagry, Lagos, in the Lagos State Magisterial District, did knowingly, not unknowingly, knowingly, unlawfully invited on Jamiu Ishola, male, age 30 years old, to fix your gate at the above address, in which the victim could not be found dead or alive, except his unregistered RJ motorcycle, one Android phone, and a cross handbag containing paper, which you cannot give eventual account of his whereabouts, and thereby committed an offence punishable under Section 271 of the Criminal Law of Lagos State of Nigeria, 2015. Charge ìdá. Ó ṣì ń lọ. Charge yẹn ṣì ń lọ. Charge ìdá. Wọ́n sì kọ́ dáadáa. Yes. Torí pé tá a bá ní lọ́ọ̀yà gidi, etí àwọn ọlọ́pàá ń sọ bí ni pé wọ́n ti confam pé lóòótọ́ ìnífà invite Jamiu. Yes. Àbí? Yes. Gbogbo nǹkan Jamiu ni wọ́n sì bá nílé Ifá. Wọ́n wá rí Jamiu. Wọ́n sì bá nǹkan rẹ̀ níbẹ̀. Wọ́n ti wá confam pé ó ti kidnap Jamiu. Kí kidnapping tó wá wọlé, kí murder tó máa wọlé, ó dìgbà tó bá present Jamiu. Tí ó bá ti wá lè present Jamiu, kidnapping di murder nìyẹn. Ẹ ti gẹ́tẹ̀? Tí ó bá ṣe dé present Jamiu, bí wọ́n ṣe ní kán máa gbé lọ sí prison yẹn, DPP Lagos State, òun ló máa take over bẹ́ẹ̀. Àbí? So DPP yẹn náà wá sọ pé kéèsì yẹn o, magistrate ò lè gbọ́ o, kó máa lọ sí high court. Because high court ni wọ́n ti dájọ́ pé kí wọ́n lọ fi Gbénga Sofoluwe àti igbákejì ẹ̀, kí wọ́n lọ Gbénga Sofoluwe àti igbákejì ẹ̀, ẹ̀wọ̀n gbére ni o, kí wọ́n pa ni o, tóró náà pààyàn o. Àbí bẹ́ẹ̀ ni ó ti wá jẹ́wọ́ pé ibi báyìí làwọn bò mọ́, ibi báyìí làwọn sin sí, nǹkan báyìí làwọn fi ṣe. So ìyẹn ni ó kù tí a máa ṣe báyìí. Èkó dẹ̀ ni. Ẹ má wọlé. Ṣé ẹ rí ẹ má gbọ́ madam, ẹ má gbọ́. Ṣé ẹ rí bẹ́ẹ̀ mi ṣe máa ṣiṣẹ́ mi? Tí ọlọ́pàá kan tó bá ṣẹ̀ mí lánàá,
ká ní kó parọ́ mọ́ mi gan ká ló ṣe tí ò dáa tí mo wá ríru charges tó yẹ pé òun ló kọ mí nítorí pé ó ṣe tí ò dáa màá jẹ́ kó mọ̀ pé ó kọ charges dáa sẹ́rí charges tó wà lọ́wọ́ yìí ifá ò ní bọ́ ń bẹ̀. Àmín. Òdodo nìyẹn o pẹ̀lú tó wà lọ́wọ́ yìí o wọ́n kọ dáadáa àbí wàláì wọ́n kọ dáadáa ọlọ́pàá jẹ́ ń wo ọlọ́pàá tó ṣiṣẹ́ yìí kò sórúkọ tiẹ̀ ń bẹ̀ IPO Johnson kini CSP John Akeju. John and Johnson CSP John Akeju CSP John Akeju ní pàǹtí thank you God bless you discharge wọn ní pọmọ tiẹ̀ náà pakúpa wọn ní pàwọn náà pakúpa ẹ ti wá bá wa báyìí gbogbo ọjọ́ kóòtù báyìí àwa àjọ máa lọ ni anytime tẹ́ bá ti wá ní court ọjọ́ òní next court on the 22nd of August àjọ máa lọ ni àwọn iṣẹ́ kan wà tá a tún wá fẹ́ ṣe tá a ní sọ báyìí tá a bá kú òbí tán àwa àti yín sọ díẹ̀ ń bẹ ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ẹ ṣe àwárí adájọ́ yẹn náà kò sí tó gbogbo tẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí wọ́n sì tẹ̀ lófin dáadáa because adájọ́ yìí ò gba béèlì adájọ́ yẹn ti rí i pé kéèsì kò ṣeé ṣe kọ́mọ́dì mọ́dúrà ó dẹ̀ mọ̀ pé májísírèètì ò lè gba béèlì mọ́dúrà lófin ní kẹ́sàtì ẹ̀ lọ já bẹ̀ yẹn náà so that means pé ibẹ̀ yẹn ló máa wà títí tí wọ́n fi gbé wálé ẹjọ́ ẹ wá jẹ́ sọ̀rọ̀ kan fún yín nípa ọgbà ẹ̀wọ̀n sẹ́ńtà bá ti jù wọ́n sọ́gbà ẹ̀wọ̀n ní Nàìjíríà kéèyàn má jẹ́ kán pa ọ̀nà wọ́n má jẹ́ kán pa ọ̀nà nǹkan ti bàjẹ́ àwọn gómìnà tí wọ́n ń pààyàn tó bá fẹ́ di gómìnà tí wọ́n mọ̀ pé ẹni yóò di wá lọ́wọ́ ẹ lọ pa ẹni yóò di wá lọ́wọ́ ẹ lọ pa wọ́n wá di gómìnà tán ẹ tí wọ́n wá mú pé ó pààyàn ẹ wà ní fẹ́ sáyìn ìwé rẹ̀ kí wọ́n lọ pa lẹ́yìn tí adájọ́ tó ti dájọ́ pé wọ́n lọ pààyàn èyí ṣe ẹ wà lẹ́yìn ní bẹ̀rù Ọlọ́run ṣé bẹ̀rù Ọlọ́run ni ò di ẹ sáyìn yẹn abẹ́ jọ́ta Ọlọ́run because mi mọ́rísìn tí àwọn gómìnà Nàìjíríà ò fi sáyìn death warrant tí wọ́n bá ń fún àwọn ẹjọ́ tí wọ́n bá dá pé wọ́n lọ pààyàn tí wọ́n fi sáyìn rẹ̀ mọ́ ó fi jẹ́ wípé wọ́n máa ṣe fàájì níbi tí wọ́n bá wà ní ṣé mọ́tàn yìí àwọn téèyàn bá dọ́gba ẹ̀wọ̀n yóò rí i pé oríṣiríṣi ó dà wọ́n lè dáṣọ gbẹ́jọ dáta àwọn lọ kó fún wọn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ṣe rí tó ní tìyẹn tó ṣe dáadáa yẹn kò sófin tó dé lọ́gbà ẹ̀wọ̀n nítorí pé ibẹ̀ yẹn kò ṣiṣẹ́ mọ́ kò wọnú òrùn mọ́ àǹfààní sì wà wọ́n lè wá gbé kírìmù fún yes bí bá ń bóra kírìmù bóra rẹ̀ wọ́n lè wá gbé fún bí bá ń lo multivitamin wọ́n lè wá gbé fún bẹ́ẹ̀ ó láǹfààní láti sọ pé kí wọ́n máa gbóúnjẹ tó wu òun wá bóun bẹ̀. ẹ ṣeun freedom àti lọ́mọ bọ̀ nìkan ni ò ní ní so for that ó lè fresh ẹ ti gẹ́ẹ̀tì mo sọ bẹ́ẹ̀ ó lè fresh tó bá tún wá tó àwọn tó fi sọ ni mò ń sọ yẹn o tó bá tún wá dájọ́ fún un tán pé ókè wọ́n pààyàn kí wọ́n lọ pa o àwọn tí wọ́n wà desperate nígbà tó bá fẹ́ di gómìnà because kì í sáré ní ọ̀sán death warrant gómìnà state yẹn ní ọ̀sán ilẹ̀ ẹ máa dúró àwọn tó ti dájọ́ kú fún Nàìjíríà lónìí táwọn gómìnà ọ̀sán wọn ní gbogbo ẹ̀wọ̀n tí ń bẹ Nàìjíríà wọn ò dín ní 100,000 ẹ jẹ́ wọn kó wọn jọ kẹ́kọ̀ọ́ gbogbo wọn jọ tó ti pààyàn tó wà confirmed àti tó sọ lẹ́nu kó ń pààyàn ní báyìí they will not sign ẹ dákun ṣe bẹ̀rù Ọlọ́run nìyẹn Bíbélì sọ wípé ẹni tó bá ti bí idà pààyàn ibi idà la ó fi pa òfin Bíbélì faramọ́ kí wọ́n dájọ́ ikú fẹ́ni tó bá pààyàn òfin Al-Qur'an ó faramọ́ ẹni tó bá pààyàn kí wọ́n pa ẹ wá bí mi léèrè nígbà tí confam pé èèyàn pààyàn tẹ́yìn gómìnà wa ní ẹni sáì kí wọ́n pẹ́ ẹni tó bá pààyàn bọ́ọ̀lù àwọn àpààyàn ṣe ní pọ̀ sí
ẹ wá níbẹ̀rù Ọlọ́run nìyẹn ẹ encourage ìwà burúkú ni ẹ discourage ẹ náà because ibi tí wọ́n fi wọ́n sí tí wọ́n sá yẹn oúnjẹ ọ̀fẹ́ wọn máa jẹ omi ọ̀fẹ́ wọn máa mu Nàìjíríà ni ó tún máa náwó lé wọn lórí what stop them from doing that ṣé bẹ̀rù Ọlọ́run nìyẹn ṣé bẹ̀rù Ọlọ́run nìyẹn ẹ tó wò sùsùn tó pògo ìdílé ẹ tó wò sùsùn tó mú ìdùnnú ìdílé kan tó mú lọ ẹ tó wò sùsùn tó bu ìbànújẹ́ tó dà sínú oyin àwọn ẹni ẹlẹ́ni so you cannot sign that but during your campaign tẹ́ ẹ ṣe campaign wọ́n lè rà bọ́n wọ́n lè yìnbọn anyhow wọ́n lè pa innocent lórí pẹ́fẹ́ débẹ̀ now you are claiming fear of God à ń bẹ èyí gómìnà wa jákèjádò gbogbo Nàìjíríà please ẹ jẹ́ ká dá ìwà burúkú ìwà apààyàn dúró ẹni tí ilé ẹjọ́ bá ti dájọ́ kí wọ́n pa ẹ sáyìn ẹ ṣèyàn bú ẹ sáyìn let them kill them let them go. wọ́n ti ṣe investigation ẹjọ́ kí wọ́n pààyàn kì í ṣe ẹjọ́ tí wọ́n máa ń rọ̀ṣì dá wọ́n ṣe investigation nígbà ọlọ́pàá bá ṣe investigation ilé ẹjọ́ ló ṣe tiẹ̀ wọ́n argue wọ́n ṣe gbogbo ẹ̀ ẹlòmíì fúnra ẹ̀ ló tiẹ̀ tún jẹ́wọ́ pé òun ló ń pa o irú eléyìí ní ìsìn ìbọn ọlọ́pàá bá tẹ̀ dáadáa yóò mú wọn débi ẹ̀ sí. wọ́n Ramoni tọ́pẹ́ fúsá nílọrin wọ́n ti dájọ́ ọkú fún un bí wọ́n bẹ́ẹ̀ bá lè rí fọ́tò rẹ̀ gbé hàn wá níbi tó wà ní ìsìn ẹ mọ̀ wò pé ṣẹ́ńtẹ́ ni wọ́n pa ní. torí pé ẹlòmíì tó yẹ pé àwọn aláyé àwọn òmìrán ayé ìní wọ́n rán kọ́ lọ pààyàn tí wọ́n bá gbé dénú ẹ̀wọ̀n yẹn tẹ́ dájọ́ kú fún tán kankan àwọn òmìrán yẹn ọmọ tọ́jú ẹni pé kó sàmọ̀ gbádùn nígbà bá wa fi wọ́n bẹ̀ ẹ mọ̀ gbọ́ o nígbà bá wa fi wọ́n bẹ̀ tí wọ́n sáì ọdún kìíní ọdún kejì ọdún kẹta bá pẹ́ wọ́n wà tẹ́bọ́tì wọ́n lè ní wọ́n convert kí wọ́n lọ pa yẹn kí wọ́n convert ẹ̀ sí life imprisonment yóò di láìfà ẹjọ́ ni wọ́n pa tó ti pààyàn nígbà bá tún pẹ́pẹ́pẹ́ wọ́n tún tẹ́bọ́tì wọ́n ní wọ́n sọ di 20 years nígbà ọba yá wọ́n ní wọ́n fún wọn ní amnesty yóò bá padà wálé ẹjọ́ pàmì ti lọ. so ẹ̀yin ọmọ Nàìjíríà kódà àwọn ẹbí Jamiu wọ́n fálù òkú Jamiu jù wọ́n fálù òkú Jamiu wọ́n fẹ́ mọ̀ ní tí ẹ̀kú Jamiu mọ́. Bàbá ti gbà kó ti pa ọmọ Nàìjíríà ó gbà wá o ó gbà ibi tó bá gbé sí 3 years or 3 months níbo mo ti fẹ́ bẹ̀rẹ̀. ìkànnù ọmọ Jamiu lélẹ̀. ìkànnù ọmọ Jamiu lélẹ̀. ó fẹ́ mọ sàárè bàbá rẹ̀. ẹ ti pa Jamiu ti kúrò láyé ṣùgbọ́n wọ́n fẹ́ mọ̀ sọ pé ibi wọn bo Jamiu mọ́rẹ̀. ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ wà ní ìgbẹ́nu ọ̀rọ̀ yìí ẹ̀yin lọ́ọ̀yà ẹ kàn bá wa bí Jamiu léèrè. ẹ bá bí Ifá Sólùwẹ̀ Ifá Gbẹ̀ngà Sólùwẹ̀ léèrè. Ifá Àtàzán wọ́n nígbà àwọn pátá ọlọ́pàá tó jẹ́wọ́ mo bọ̀ security Haúsá tó jẹ́wọ́ fídíò rẹ̀ níbi títí ń jẹ́wọ́ wà níbí ó sọ pé wọ́n pa wọ́n gbé e lọ ibi tẹ́ ẹ gbé e lọ ni ẹ sọ fún wa káwọn ẹbí rẹ̀ ó rí pé òkè ibi tán ti ẹ̀ bo Jamiu mọ́rẹ̀ káwọn ọmọ rẹ̀ lọ́jọ́ iwájú kún wọ́n mọ̀ pé bàbá àwọn sùn àwọn ọmọ rẹ̀ rẹ̀ o mélòó làwọn ọmọ rẹ̀ ọmọ méjì rẹ̀ o àbíkán rẹ̀ rẹ̀ ọmọ ọdún mélòó lélẹ̀ ọmọ oṣù mẹ́ta ẹ sì ti pa bàbá rẹ̀ àkọ́kọ́ ọmọ ọdún mẹ́ta ògo òdílé kan lẹ́pa yìí. Ògo mú wó gan ni ara. Ògo mú wó ògo pàdánù. Ó gbà wọ́n lọ́pọ̀ ògo mú wó ni o. Kò sẹ́ni tí ò mọ Jamiu ó ní iṣẹ́ lọ́wọ́. Aláyé ó wà àdúrógì ó fèsì ṣe. Ẹ bá wà pẹ̀lú wà wọ́n tó fún epo ń sinmi. Tí bá tún sọ fún kọ́ wípé sinmi ẹni pé ọjọ́ ìsinmi ń bọ̀. Àti ìṣòwò méjì ti dàpọ̀ lọ. Ọjọ́ dà ní jẹun náà máa mú gàrí àwọn bébí. Àwọn aṣáájú tó yẹ kó jẹ́wọ́. Ifá gbé ìgbà wọ́n ṣí lọ́wọ́ ṣẹ́. Níta bá bọ̀ ní ọdún 22 August 22 níta bá bọ̀ á fi tó yín létí update ṣùgbọ́n ẹ̀yin tí tá a bá rí inú ẹ̀ tó ń wò mí báyìí
tó jẹ́ pé ọmọ ibi tí wọ́n bo Jamiu mọ́ ó mọ ibi tí wọ́n bo Jamiu mọ́ kò fi Ọlọ́run bẹ̀ ọ́ o lè text ẹ̀ sí mi o lè mi ní láti mọ̀ ẹ́ o lè má yọjú tó bá yọjú mi ní sọ o òfin iṣẹ́ mi ni pé I must not expose my source I must not declare my source but tó bá sì wọ̀ kó má yọjú hide number ẹ̀ kó fi text message number tí mo fẹ́ sọ hide number ẹ̀ kó text message number tí mo fẹ́ sọ 081 21 24 0749 lẹ́ẹ̀kan sí 081 21 24 0749